ẹ wò ẹ má wọ sókè. Ògùn oṣólẹ̀ ni mo fẹ́ fi lẹ́lẹ̀. Ṣé wá rí oṣólẹ̀ yìí, ẹ rí wípé ẹ ní sùúrù, ẹ má kánjú, ẹ má bá obìnrin lájọṣepọ̀. Tó bá ṣe pé obìnrin ló fẹ́ ṣe, kó fi ara rẹ̀ kalẹ̀ lẹ̀ fún bíi 9 days sí 7 days, kó má jẹ́ kọ́kùnrin kankan bá òun lájọṣepọ̀. Ṣé rí ẹ̀yin èèyàn mi, òun lẹ fi máa ń rẹ́ lómi tó bá ń lo iṣẹ́ àjò. Ìdí tó ti máa ń sọ fún yín wípé ẹ má sún mọ́ obìnrin tẹ́ bá ń lo iṣẹ́ àjò, ẹ̀yin ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ máa ń rò wípé táwọn bá ti sún mọ́ obìnrin, táwọn bá ti rìlíìsì sí lára, òun ni wọ́n ń sọ. Irọ́ o. Ṣé mọ̀ pé tẹ́ bá ń wo ẹṣẹ́ àbí tẹ́ bá ń lo ẹbu, spirit yẹn ti wọnú ara yín. Òun ni wípé tẹ́ bá ti lọ bá obìnrin míì lájọṣepọ̀ níta, ní táìmù ìgbà tẹ́ ń lo iṣẹ́ àjò yẹn, tẹ́ bá ti lè làágùn sí obìnrin yẹn lára, yálà ó jẹ́ single mother ni, yálà ó jẹ́ àwọn ọmọ tó ń ṣe wúkọ̀ọ̀pù yẹn ni ló bá lájọṣepọ̀. Òun ni single mother mi ṣe máa lọ sọ fún ọ̀rẹ́ pé mọ́mì Lára, ǹjẹ́ ṣé o mọ̀ wípé mo kàn pàdé níbi occasion ta lọ, ṣífù yẹn dẹ̀ wá, ó kàn gba nọ́mbà mi, ó dẹ̀ fún mi ní 1 million naira just like that. Kò gba nọ́mbà mi, kò ṣe nǹkan kan o. Láláì mọ̀ wípé èèyàn tó bọ́ lájọṣepọ̀ yẹn ó lo àjò, ó ti làágùn sí ọ lára. Òun lẹlòmíì mọ̀ bí oore ṣe wá. Òun ló máa ń fà táwọn ọmọ yahoo yẹn ṣe máa ń broke. Tó yẹ pé tán bá lo iṣẹ́ lọ́wọ́ tí wọ́n sọ pé ọṣẹ táwọn lò ò ṣiṣẹ́ mọ́. Ìdí nìyẹn. Ó ní pé tí má ti ń sọ fún yín, ṣe rí ẹ̀yin èèyàn, tá bá fi iṣẹ́ lẹ̀lẹ̀, ṣe rí gbogbo àwọn tẹ́ ń rò pé ókè o, wọ́n ti kọ́lé, wọ́n ti ra mọ́tò jọ, ẹni tó bá máa dáṣọ róyàn títọ́ ọrùn ẹ̀ la máa rí. Ọ̀rọ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi o. Àwọn Yorùbá ló pòwe náà sọ wípé inú ìkòkò dúdú òun ni ẹ̀kọ funfun ti jáde. Ẹni tí ń ṣiṣẹ́ adáhunṣe tó ń yíwọ́ padà tóun ò là, ó lè là ẹ́, ó lè sọ ẹ́ déèyàn. Ṣé ráwọn tẹ́ ń rò wípé wọ́n lè dá aṣọ ró yín, wọ́n lè dá aṣọ ró yín yìí, wọn ò ráyè àti ṣe wàhálà mọ́. Torí tẹ́ bá wá wọn lọ́nú ilé, wọn ò ní ṣiṣẹ́ tó pìọ̀ fún yín mọ́. Àwọn tẹ́ ń fojú di yìí pé ilé onílé ni wọ́n ń gbé, ilé mẹ̀rẹ́ǹtì ni wọ́n ń gbé, ọ̀dọ̀ wọn, torí àwọn wọ̀nyẹn tẹ́ bá sì fún wọn lówó kékeré, ó sì máa jọ wọ́n lójú. Ọ̀dọ̀ wọn lẹ ti lè rí iṣẹ́ tó confam. Ẹ má wá máa tẹ̀lé ẹnu àwọn. Tẹ́ bá ti rí iṣẹ́ tá bá ti fi lẹ́lẹ̀ táwọn kan sọ wípé kò tíì pé, kò tíì pé, èpè burúkú ni kẹ́ máa gbé wọn ṣẹ́. Ọgbọ́n tí wọ́n fi tẹ́ fi máa lọ mẹ́sẹ̀jì wọn ní DM wọn, tí wọ́n fi wọlé sí yín lára gẹ́gẹ́ bí 419. Ṣé ìyálàyà wọn, ilé ìyálàyà wọn ni wọ́n ti ń produce oògùn náà fi mọ̀ wípé oògùn kan ò pé. Oògùn tẹ́mi mọ̀ báyìí, bóyá kí n fi ṣe ọ̀pọ̀lọ́ kan kàlẹ́ kí ní ọ̀pọ̀lọ́ yìí o, ẹ jó pẹ̀lú dídí atare kan, ẹ pín sọ́nà mẹ́ta, ẹ lọ wẹ̀ kan sóríta mẹ́ta, ẹ lọ wẹ̀ kan sí odò, ẹ lọ wẹ̀ kan sí inú ọjà. Bólórí burúkú mi ó bá sọ, a ní kò tíì pé, a ló ní egbòtúdè nínú oníkìní kan. Ẹni méyí ó méyí lọ́rọ̀ ògùn. Ìwọ lè mọ tiẹ̀ sí 2, kí ìwọ mọ tiẹ̀ sí 5. Ìwọ lè mọ ti tiẹ̀ sí 5, kí ìwọ mọ ti tiẹ̀ sí 9. Ìwọ lè mọ tiẹ̀ sí 9, kẹ́niyẹn mọ ti tiẹ̀ sí ẹyọ kan. Bó ṣe rí nù. Òun náà fi sọ pé nǹkan tó gùn náà ń pè lóògùn. Ẹ má mọ̀ sọ pé iṣẹ́ kan ò tíì pé, kò tíì pé. Kò sì sí lẹ́yìn ẹ̀yin tẹ́ mọ́ ń sọ bẹ́ẹ̀, ẹ̀yin tó jẹ́ pé eré burúkú ti bá yín, tó ṣe pé ayé yín ò báláǹsì, eré yín ti burú bí eégún tí ń léwèrè, sànpọ̀nná ti pa yín. Ìwọ tó bá lẹ́jọ́ mi pọ̀, ẹjọ́ náà ni ó pa ìrandíran rẹ̀. Ẹjọ́ ni ó máa pa ìrandíran. Bó ṣe rí nìyẹn. Àwọn torí gbogbo ọ̀rọ̀ tí mo máa ń sọ, ó ń yọ yín lóko àwọn 419, ó ń yọ yín lóko àwọn oníjìbìtì. Ẹ ní gbọ́. Wọ́n á tún máa lérí fún yín wípé ara lóògùn náà, ara ni oògùn. Ókè, èèyàn lásídẹ́ǹtì lórí ọ̀kadà, ara ẹ̀ bó, ojú bíbẹ̀ parẹ́. Ẹlòmíì máa lásídẹ́ǹtì, ojú bí tó bó yẹn ó máa só. Bọ́dí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ̀jẹ̀ tó ń ràn ní fẹ́ẹ̀nì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. DNA tó ń ṣe DNA tí wọ́n ṣe pé ókè ẹ̀jẹ̀ àwọ̀ bóyá ẹ̀jẹ̀ rẹ̀ bá ti bàbá ẹ̀ mu, bóyá ó bá ti ìyá ẹ̀ mu. Ẹ̀jẹ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Báwo lẹ ṣe máa lérí mọ́ oògùn nígbà tẹ́ ẹ bá ń sọ fún èèyàn kan wípé before 3 days
ó máa bẹ̀rẹ̀ sí ní ríṣẹ́ yẹn eré rẹ̀ burú ni ṣérí ẹ̀ burú ni ìwọ àfáà tó sọ bẹ́ẹ̀ eré ẹ̀ burú ni ìwọ wòlíì tó sọ bẹ́ẹ̀ wípé 3 days after 3 days á bẹ̀rẹ̀ sí ní máa ríṣẹ́ ṣé ìyálàyà rẹ̀ babalábàbà rẹ̀ ló bá Olúbíkin construct Ògùn ni eré ẹ̀ burú ìwọ ọmọ iṣẹ́ tí ń jẹ́ 3 days lọ́ọ̀ mọ̀ ṣe fún ara rẹ̀ ẹ̀tún wọn máa sọ pé káwọn kan máa tu ọtí sí àfọ̀ṣẹ kán kó àfọ̀ṣẹ kalẹ̀ lẹ́kẹ̀ẹ́ mọ́ tu ọtí sí kán máa ṣàdúrà sí ọmọ gbọ́ èmi lágbájá ọmọ lágbájá kí ire dé kọ́kàn balẹ̀ kí n rí jẹ kí n rí mu kí n rí ná kí n rí lò olórí burúkú ẹni tó kó kalẹ̀ lẹ̀ fún ọ tó ní ọmọ ṣàdúrà sí òun ò ṣe mọ́ ṣàdúrà sí kó mọ rí 2 mílíọ̀nù náírà lójoojúmọ́ àfọ̀ṣẹ ohun ìkọ̀yà lásán ni àfọ̀ṣẹ bí kéèyàn kọjá ayé rẹ̀ báyìí kọ́ bẹ́ẹ̀ lépè kò sì sílé olóògùn tó bá ti ń rí àfọ̀ṣẹ tó ti pọ̀ jù sínú ilé rẹ̀ kódà bí olóògùn yẹn ní owó lọ́wọ́ ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ aṣọ rẹ̀ yóò pàpà mọ́ pọ́n aṣọ rẹ̀ yóò pàpà mọ́ pọ́n ara lóògùn gbọ́tọ̀ ń pè mí ò ní kú re ọlọ́run yóò fi wàhálà pa yín mo ti sọ fún yín ìwọ tó bá ti fẹ́ kí n bọ́ ṣiṣẹ́ ìwọ ní kó máa pe nọ́mbà mi iṣẹ́ yẹn yóò ti máa káwọn ẹlòmíì lára mọ́ wàhálà náà ni ó pa yín yóò mọ̀ ká wọn lára sẹ́lẹ̀yìn tẹ ní sùúrù pẹ̀lú iṣẹ́ mi ẹ máa jèrè o èrè ó máa jẹ́ ti yín o iṣẹ́ yẹn wá lọ bí eléyìí sẹ́rí ẹ lọ bá mi wá èpo ọ̀bọ̀ ẹ gùn tẹ bá ti gún èpo ọ̀bọ̀ ẹ níjó kúná ẹ kó sínú kòkò ìjógùn ẹ mú ọ̀pọ̀lọ́ ààyè mẹ́ta kẹ la ọ̀pọ̀lọ́ yẹn mọ́lẹ̀ lẹ́ kẹ fi kẹrí pókú kẹ fi ẹnu ọ̀pọ̀lọ́ yẹn kẹ fi kóra wọn nínú agbada yẹn ní orí èpo ọ̀bọ̀ yẹn ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ mú odidi atare kan ẹ fi lórí rẹ̀ ẹ mú ewé tá à ń pè léwé oríjì ẹ kò bò lórí tẹ bá ti jó kinní ìtàn ẹ lọ kó kúnná ẹ rọ́ sínú ìgò bẹ́ẹ̀ bá ti rọ́ sínú ìgò ẹ rán aṣọ funfun kékeré tó bá tó sáìsì ìgò yẹn ẹ rán ní àpò wèrè ẹlòmíì lè lọ lè rán bí àpò ẹ̀gẹ́ ìwọ lọmọ I don't care tó bá ti rán tán gbé ìgò yẹn sínú rẹ̀ gbé kọ́ bó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ọmọ fi ọtí lò láàárọ̀ ìwọ tó bá wà lè lu ọtí máa fi ẹ̀kọ mú láàárọ̀ ó ní pé ẹ̀gbọ́n rẹ̀ tó wà láwùsádì tó ṣe pé oríire kò fi lọ wọn ò foríire lù ọ́ gbogbo ibi tó ń dé eré ẹ̀ ń burú ni bí egun ti ń léwèrè wọ́n ń kórìíra rẹ̀ máa lo sẹ́wọ̀n ọ̀nà rí ó máa là ọ̀fẹ́ gbàwé ìgbélu ni ọ̀ríwé ìgbélu gbà ọ ti ń sọ mí tì láti jọ́ ìkò wọ́ọ̀kì ṣe sẹ́wọ̀n fún ara rẹ̀ yóò jẹ́ fún ìwọ tó bá fẹ́ kí n bọ́ ṣiṣẹ́ ìwọ tó bá fẹ́ kémi amadu kí n bọ́ ṣiṣẹ́ ọmọ pè sí nọ́mbà yìí 070 47 45 14 68 ẹ lọ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp second number mi ní 090 38 54 25 98 second number mi nìyẹn kẹ má bàa kó sọ́wọ́ 419 ìrè òde ọkàn ó balẹ̀ eré yín ò ní burú bí egun tí ń léwèrè ẹ máa ń ṣiṣẹ́ mi ẹ sì máa gbọ́ instruction ẹ máa gbọ́ ọ̀rọ̀ kẹ má bàa kó sọ́wọ́ 419 mọ́ ìgbìyànjú lóògùn ìgbìyànjú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé oògùn dúdú ò ṣiṣẹ́ lára yín kò rí bẹ́ẹ̀ ni ẹ̀ tí ì bá eléyìí tó bá ẹlẹ́dàá yín ṣiṣẹ́ ẹ̀ tí ì bá pàdé ni kò wá sí ẹ̀dá kan tó lè nawọ́ sí wípé iṣẹ́ báyìí ló bá ẹlẹ́dàá rẹ̀ ṣiṣẹ́ torí tóun náà bá mọ̀ yóò mọ̀ sí fún ara rẹ̀. God bless you.